àyájọ́ ajẹ́gùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o, èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkẹ́ mojúbà lọ́wọ́ rẹ o, ọ̀sẹ̀ ìbíkẹ́ mojúbà lọ́wọ́ rẹ o, mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ ara ẹ̀mí oṣù ọlálé o. Ẹ̀yin ènìyàn mi, Ọlọ́run ọba ò ní fi ọ̀kọ̀ kan wá sílẹ̀ o, a ò ní rámáyé, a ò ní tẹ̀sùn àwọn àgbà mọ́lẹ̀ o. Wọ́n á yọ̀ǹda kankan fún yín lónìí. Iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda fún yín lónìí ni àyájọ́ ajẹ́gùn. Àyájọ́ gbólóhùn ajẹ́gùn ni mo fẹ́ yọ̀ǹda fún gbogbo ẹ̀yin ènìyàn mi pátápátá tẹ̀ ń wo èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà o. Ẹ̀yin ènìyàn mi, ó wá lámọ̀ wípé àtewé tá a já ni, àtegbò tá a wà ni. Àwọn kankan ló wà ní kíá rẹ̀ tán bá fẹ́ kó ṣiṣẹ́ ni yóò ṣiṣẹ́, tí ò bá fẹ́ kó ṣiṣẹ́ kò ní ṣe nǹkan kan. Àbẹ́ ò gbọ́ mi yé? Bàbá já ewé tá a wá egbò, òótọ́ ni pé Elédùmarè ló dá wọn, ṣùgbọ́n bí Elédùmarè ṣe dá wọn, ọ̀rẹ́ dàbí ọ̀rọ̀ ilẹ̀ tọ́lọ́run ọba dá ni, tó jẹ́ pé àtúnfowó rà lọ́wọ́ èèyàn ni. Bẹ́ẹ̀ ni ewé tọ́lọ́run ọba dá yìí, àwọn nǹkan wà tó jẹ́ pé tán bá fẹ́ kó ṣiṣẹ́ fún ni ní, tí kò bá fẹ́ kó ṣiṣẹ́ kò lè ṣe nǹkan kan. Ajẹ́gùn ṣe kókó nínú ayé. Ajẹ́gùn ṣe kókó. Gbogbo jáwéjáwé àgbò tí ò bá nílò ajẹ́gùn, olójú ògùn tí wọ́n sábà máa ń ṣiṣẹ́ lọ́wọ́ orí wọn. Ajẹ́gùn ṣe kókó gidi gan nínú gbogbo nǹkan tá a bá ṣe. Bá ṣe wá mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ajẹ́gùn mo ti fi kalẹ̀, bíyá onígbẹ́rẹ́ ni, oníwíwẹ̀ ni, ṣùgbọ́n èyí tó jẹ́ pé kìí ṣe gbẹ́rẹ́ kìí ṣe wíwẹ̀, àyájọ́ lásán la ó pè tá a bá fẹ́ jó iṣẹ́, tá a bá fẹ́ gún iṣẹ́, tá a bá prepare láti sin nǹkan kan tó jẹ́ ògùn. Mo ti sọ tipẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ń wò yìí, mo ti sọ fún yín nínú àwọn fọ́nrán kan tí mo sọ nípa ìyàtọ̀ láàrin àyájọ́, ọ̀fọ̀, àásán pẹ̀lú gbólóhùn. Mo ti sọ ìyàtọ̀ tó wà lábẹ́ nínú, mo ti sọ nípa ètò kan tí mo ṣe ní bí oṣù díẹ̀ sẹ́yìn. Mo sọ pé Ọlọ́run ọba Elédùmarè ló dá ọ̀rọ̀, nítorí pé ọ̀rọ̀ báyìí Elédùmarè fi dálé ayé. Ó rún kí ìmọ́lẹ̀ yọ, ìmọ́lẹ̀ sì yọ. Ó ní kó rùn ràn, òórùn ràn. Gbogbo ilé ayé àsán omi ni, ó ní kí yẹ̀pẹ̀ borí ilẹ̀. Ẹ sọ pé Allahu Akbar kẹbíra. Ọ̀rọ̀ tọ́lọ́run ọba wa tó fi dá kinní yìí nípa àyájọ́ ó dàbí ẹsẹ̀ Bíbélì ni, àyájọ́ ó dàbí ẹsẹ̀ Kùránì ni. Ẹ mọ̀ yí pé tó bá ka Kùránì, tó bá yí sédè Yorùbá bẹ́ẹ̀ bá kà á, ọ̀rọ̀ ni. Bíbélì náà ọ̀tọ̀ lèdè tó fi kọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ìgbà tó yí sédè Yorùbá bẹ́ẹ̀ bá ń ka ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ náà ni àyájọ́. Tá bá fẹ́ ka kíni, a lè ka bí Suratul Fatiha, tá sì kà sí nǹkan tí nǹkan náà bí orí ń fọ́ ni, tá kà sí yàn lámújẹ torí fó sì lọ, àyájọ́ kan nu. Bẹ́ẹ̀ náà ni tá bá ka ìkan nínú àwọn Bible nu Psalm kínní, tá bá kà sí nǹkan kan, nǹkan náà á sì bíyá. Bẹ́ẹ̀ náà ni nǹkan àwọn bàbá wa tí a mọ̀ sí àyájọ́. Nínú Bíbélì ọ̀rọ̀ náà kọ síbẹ̀, Bible ọ̀rọ̀ náà kọ síbẹ̀, àyájọ́ náà ọ̀rọ̀ ló wà níbẹ̀. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín gan o. Mo fẹ́ yọ̀ǹda nǹkan kan kínní yìí fún yín, bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìlọsíwájú àti ìgbáyé gbádùn yín ló jẹ mí lógún o. Má wọ́rì, mo ti tún sọ pé ẹ fi ọkàn yín balẹ̀. Ọlọ́run ní fi wá sílẹ̀. Ìgbàkígbà tó bá jẹ́ pé a bá fẹ́ gún iṣẹ́ kan, tàbá fẹ́ jó iṣẹ́ kan, tá sì fẹ́ kí iṣẹ́ náà tá a fẹ́ kí àwọn tó léwé kó léwò, tá a fẹ́ kí wọ́n jẹ́ kó jẹ́ fún wa. Ẹ jẹ́ ká bá mi ju àtàrí 6 sí ẹnu. Tó bá jẹ́ pé ẹ fẹ́ jóṣẹ́ ni,
ẹ jù sẹ́nu, ẹ tún jù sínú kòkò, ẹ jù sínú àrò tẹ́ fẹ́ fi dáná yìí tàbí inú kòpọ́ọ̀tì nǹkan kan tẹ́ bá ṣáà ń lò, ẹ jù àtàrí 4 náà sínú ẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ gún ọṣẹ ni, ẹ kà jẹ́ lẹ́nu, ẹ pé gbólóhùn báyìí wípé apọ́n roro lẹ́ẹ̀mẹ́ta, alà roro lẹ́ẹ̀mẹ́ta, ògbórí ìrókò búgágá lórúkọ tá à ń pẹ̀yìn yá mi ẹlẹ́yẹ, ẹ̀yin lẹ tẹ̀mí nífá, ẹlẹ́wé tí mo bá já oògùn, egbò tí mo bá wà oògùn, èmi lágbájá ògbó tí mo fẹ́ ṣe yìí, ẹ jẹ́ kó jẹ́jẹ́ iná, ẹ má jẹ́ kó jẹ́jẹ́ òrùn, nítorí pé bí iná bá ṣeṣu á di jíjẹ, bóòrùn bá ṣeṣu á di gbígbé sọnù. Ògùn tí mo fẹ́ jẹ́sẹ̀ yìí ẹ jẹ́ kó jẹ́ fún mi o. Kò jù báyẹn lọ. Ká ti pé gbólóhùn yìí sí, ẹ jẹ́ ká tún àtàrí yìí sọwọ́ ká fi ra ọwọ́ wa méjèèjì. Ẹ jẹ́ àmọ́ ṣe iṣẹ́ náà pẹ̀lú àṣẹ lọ́wọ́ náà ọba Elédùmarè. Ògùn náà jẹ́ fún wa. Ìhàn àyájọ́ tó nítumọ̀ ni. Mo ní nǹkan bẹ lórí ayé, nǹkan bẹ lókè èèpẹ̀, ẹ̀yin ènìyàn mi, ẹni bóyá kíni. Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ o. Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn wa o. Nǹkan bẹ nílẹ̀ Yorùbá, nǹkan bẹ nílẹ̀ Yorùbá. Àyájọ́ kan náà sì wà tó jẹ́ pé nípa pé bí a fẹ́ já ewé tẹ́wé bá sùn lálẹ́, tó jẹ́ pé màá padà ṣètò náà nípa rẹ̀ tó bá yá. Kí ló ń jẹ́ pé ewé sùn lálẹ́ a fẹ́ sóògùn àwa ní rí ṣe. Mo ń lọ bó tó padà bọ̀ o, ó dìgbà kan náà.